àbíkẹ́ àbúrò èmi ọmọ yín olólùfẹ́ yín ààyè ọpẹ́ yọ̀ ṣe lọ́dọ̀ tí yín náà ní agbára lọ́wọ́ ọlọ́run ààyè ọpẹ́ àmàyọ̀ fún wa èwo ni mo ní ká jọ gbéyàwó lọ́jọ́ títí òní let's go there ẹ máa bá mi ká lọ. ẹ̀yin people yẹn máa calm down. ṣe rí ẹ̀yin tẹ́ máa mix kan tẹ́ bá ti rí online tẹ́ máa fẹ́ lò ẹ̀gbọ́n nǹkan tí ó máa sọ orí kú díẹ̀ ló kù. 12:36 ní fídíò tí mò ń ṣe. ó lágbára o. kì í ṣe gbogbo nǹkan tẹ́ bá ti rí online tó bá sì ní kẹ́ ẹ ṣe mo lè máa ṣe o. ẹ ti rí àwọn yẹn kàn wá bí wọn kàn fẹ́ make owó wọn ni you better be careful. pẹ̀lú pé ọlọ́run kéré ike epo ni mò ń gbọ́n mu látàárọ̀. ìgbà tó ṣe mọ̀mọ́ ni mo ṣe máa rí èèyàn tó máa rescue mi. nígbà tó ní tá a bá ti ṣe tán àpẹẹrẹ jáde báwo alẹ́ ní kíní ìmàdà tó lù ẹ́ kàn máa wọlé sùn. ojú mi ti rówó ti rọ́mọ. iye mi ò sọ lọ́bẹ̀ mo ṣe ń bì yẹn pé kí n ṣe fídíò ti bí sí gbogbo nílé ilẹ̀ ti kún. ìjọba ohun tó bá rí lọ́la tó bá ní ìṣe ẹ ronú sí kẹ́ tó ṣe o ó pẹ́lọpẹ́ epo ìlú gbà mí lẹ̀ òun tún epo mu ni bí òòṣà. a ní tẹ́ bá mi ewé ìjágbá kẹfì kí ewé ìjọpọ̀ fẹsẹ̀ láti jẹ jẹjẹ lọ ní fídíò ṣe fídíò ẹ o wọn bá lẹ́yìn tẹ́ bá jẹ gbèsè tẹ́ bá ṣe kínní kí á dẹ̀ máa rí gbèsè sọ mo kẹjẹ gbèsè ṣé kí n wá jẹ gbèsè wá bẹ́tà ju kí n kú lọ kí ló máa jẹ ìṣàtọwọ́fà aburú fúnra mi èmi náà bá lọ ṣe o àgbà tí mo ti jẹ kínní yìí wọn ní kẹsì láti jẹ ká jẹ èmi ti lálàáfíà eré ni mo pè mo sùn fẹ́rẹ́rẹ́ ọ̀run bíi 30 minutes àtọ́jú ọ̀run mo ti bẹ̀rẹ̀ sí níbí mo bìbìbìbì gbogbo bẹ́ẹ̀dì ti bàjẹ́ gbogbo ilẹ̀ ti kún láago 12 kọjá ẹ̀yin èèyàn mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kì í ṣe gbogbo nǹkan tó bá júwe fún yín online pé tẹ́ bá ṣe gbá ẹ máa ṣe gbá tẹ́ bá ṣàwó ẹ máa ṣàwó ẹ ronú sí kẹ́ tó tẹ́rí sí o. èmi mo lè sọ nǹkan tójú mi ti rí lẹ́nu 30 minutes kọjá sẹ́yìn báyìí ojú mi ti rówó ti rọmọ o inú ke tí mò ń bí sí rè mi ìfẹ́ ṣó èébì yẹn TikTok má lọ bá ń dé àkáǹtì mi. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. God is one. Ẹ káàbọ̀. Ṣé ẹrú àlá ni àbí àgùntàn Ísírẹ́lì? Ẹrú àlá ni mí. Òun náà ló jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín pé àlàáfíà ni fún yín o. Ẹ dẹ̀ dá mi lóhùn dáadáa pé àlàáfíà ni fún mi náà. Ó dáa. Ẹ jọ̀ọ́, ta ni òjíṣẹ́ tí Allah kọ́kọ́ rán sí àwọn ilẹ̀ Saudi kó tó di pé ànábì dé? Ànábì náà ni ẹni àkọ́kọ́ ní Saudi. Àwọn Saudi ò ní òjíṣẹ́ kankan kànábì tó dé. Báwo wá ni àwọn ará Saudi báwo ni wọ́n ṣe ń jọ́sìn fún Allahu kí àbí Muhammad ló ṣe introduce Allah sí wọn ni báwo náà ṣe ń jọ́sìn fún Allah? Allah kọ́ nìyẹn o. Okay. Mo ní báwo ni àwọn ará Saudi ṣe ń jọ́sìn fún Allah àbí ànábì ló gbé Allah wá àbọ́n ti mọ Allah tipẹ́tipẹ́? Ní Saudi Allah ti wà tipẹ́tipẹ́ bẹ́ẹ̀ ni. Báwo ni wàá ṣe ń jọ́sìn fún? Ṣé ẹ̀dẹ̀ wá rí Allah yẹn náà language ni. Ẹ dúró mi tí béèrè yẹn. Ṣé báwo ni wọ́n ṣe ń jọ́sìn fún Allah? Ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ báyìí kó lè bá yé yín dáadáa. Ó dáa. Ok, Allah yẹn language ni. Rárá mi tí béèrè yẹn sẹ́. Báwo ni wọ́n ṣe ń jọ́sìn fún Allah ni mo béèrè. Bí wọ́n ṣe ń jọ́sìn fún Allah òun náà ni pé kéèyàn mọ̀ pé Allah
ọ̀kan no ṣoṣo ni kò sí Allah ẹ mi máa gbọ́ lẹ́yìn ìbéèrè Allah. tí mo béèrè lọ́wọ́ yín ẹ rí i pé a jọ ń gbé step by step. àwọn Bẹ́ẹ̀ni, ará Saudi wọn ò ní òjíṣẹ́ tẹ́lẹ̀ kí Muhammadu tó dé. bẹ́ẹ̀ni, wọ́n dẹ̀ ti ní Allah kí Muhammadu tó dé, right? bẹ́ẹ̀ni. báwo ni wọ́n wá ṣe ń jọ́sìn fún Allah yẹn kí Muhammadu tó dé? Ṣe rí Allah yìí Muhammadu ló jẹ́ káwa mọ̀. ẹ̀yin kọ́ ni So, mò ń béèrè lọ́wọ́ ẹ̀. okay, èèyàn tó mú ẹ̀yin mọ Allah kọ́ ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀yin. àwọn ará okay. Saudi ni mò ń béèrè lọ́wọ́ yín pé báwo ni wọ́n ṣe ń ẹ jọ́sìn jọ fún ẹ ka Allah. kíní tí mo gbé sókè ẹ ka ẹ jọ ẹ má bínú. Mr. Ọlálẹ́kan ẹ ní sùúrù ẹja máa ṣe díẹ̀díẹ̀ má jẹ́ kó. Ṣé ẹ̀ ń gbọ́ mà? Mr. Ọlálẹ́kan ẹ mute ẹ má yẹ kó da láruwo ẹjọ́. Bàbá Ṣé ẹ̀ ń gbọ́ mà? one is God. Ṣẹ́rí ó máa da kí ẹ tẹ́tí kẹ́ Mo fẹ́ gbọ́ ṣàlàyé kó lè bá àyè yín. ẹ máa gbọ́ ẹ ló sà Ẹni sùúrù mà. lísìn sí ìbéèrè mi lísìn sí ìbéèrè mi kò jẹ́ kẹ́ mọ nǹkan tí mò ń béèrè. Mo lísìn mo ti gbọ́, mo fẹ́ ṣàlàyé bí mo ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ kọ́kọ́ fẹ́ gbọ́ bóyá mo wrong àbí mo right. ok lórí ètò wa ń bí ilé ké o tilẹ̀ Yorùbá ìkọ́ tẹ bá ṣáà máa sọ ẹ máa fún wa lẹ́rìí o ẹ tẹ̀síwájú. God is one bóyá ẹ ò gbọ́ question tí wọ́n bí yín ẹ sọ wípé Allah ẹ ṣe sùúrù ẹ sọ ẹ̀yin náà lẹ sọ fún wa pé Allah ti wà fine ó ti ẹ̀dá torí àti máa ń sọ tẹ́lẹ̀ àwọn kan ò gbà wá gbọ́ ó dẹ̀ dá tó yẹ ti ẹnu tí ń jáde ń sìn tó túmọ̀ sí pé Allah ti wà kí Islam tó bẹ̀rẹ̀ náà Muhammadu tó mú Allah wá fún wọn Allah yẹn ẹ ṣe sùúrù Islam náà ti wà tipẹ́tipẹ́ o. ó dà nǹkan tó ń bí yín sìn ni pé báwo ni wọ́n kọ́kọ́ bí pé ta ni òjíṣẹ́ tí wọ́n rán sí àwọn Lárúbáwá ẹ ṣe sùúrù ẹ sọ wípé wọn ò nójíṣẹ́ tẹ́lẹ̀ pé Muhammadu náà ni wọ́n rán sí wọn fine Muhammadu ló rán sí wọn Muhammadu ló mú Islam wá ẹ tún wá ń sọ fún wa ń sìn wípé Islam ti wà tẹ́lẹ̀ kan tó bí Muhammadu ẹ máa àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn máa gbé yẹ̀wò kẹ́ tó sọ o àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ àwọn tọpọlọ wọn pé ló wà bí o. báwo ni wọ́n ṣe ń sin Allah tó ti wà tẹ́lẹ̀ yẹn kí Muhammadu tó dé at least bí Muhammadu ni òjíṣẹ́ tó rán sí wọn kán tó rán Muhammadu sí wọn Allah ti wà báwo ni wọ́n ṣe máa ń sin Allah yẹn nílẹ̀ Lárúbáwá ìbéèrè tán bí yín nìyẹn o. ẹ wá jẹ́ ẹ̀yin ti béèrè question yín ẹ jẹ́ kémi náà dáhùn so bóyá mo wrong àbí mo right ẹ kàn tí mo bá wrong ẹ máa ní mo wrong tí mo bá right bóyá jẹ́ kí n ṣàlàyé tó yá. gbogbo ayé ń gbọ́ nínú big juice ẹ gbọ́ nǹkan tó ń sọ. ṣe rí Allah ti wà tipẹ́tipẹ́ kí Prophet Muhammad kí wọ́n tó gbé jáde gẹ́gẹ́ bí òjíṣẹ́ so just like bí ilẹ̀ Yorùbá tá a wáyé a máa ń pe Ọlọ́run Mr. God Ọlọ́run ti wà tipẹ́tipẹ́ ìyẹn kan wà nílẹ̀ Yorùbá tó ń jẹ́ Guru Maharaj Ọlọ́run náà. God is one ẹ fi ilẹ̀ Yorùbá ńlẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kọ́ là ń fà ń bí ṣóyè yín báwo ni àwọn Saudi Arabia báwo ni wọ́n ṣe ń jọ́sìn fún Allah kí Muhammadu tó dé. ṣe rí ẹ̀sìn tí mi ò bá mọ̀ nípa ẹ lè sọ fún mi pé kí n sọ nípa ẹ̀ but nílẹ̀ Yorùbá tá a wà yìí ẹ filẹ̀ Yorùbá kí ló máa ń ṣe ẹ̀yìn àfáà tó jẹ́ pé any little thing ẹ ti sá lọ sílẹ̀ Yorùbá ṣó ní nǹkan tílẹ̀ Yorùbá ṣe fún yín ni kí nílẹ̀ Yorùbá rà ń gbà tí wọ́n sanwó lẹ́sọ̀ọ̀sì káwọn ọmọ Yorùbá kan dáwọ́ ẹ̀ fún yín ẹ ló sà tó bá ní nǹkan tó mọ Yorùbá ẹ lísìn sí mi tó bá ní nǹkan tí àwọn ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá ṣe fún yín ẹ sọ gbogbo ẹ lísìn sí mi ẹ̀yin àfáà tẹ̀ ń gbọ́ wa cause mo máa kí ni ẹ wo ẹ ka nǹkan tí mo gbé ẹ ka nǹkan tó wà bí ẹ kà ẹ jọ mo ti sáàjẹ. ẹ ní sùúrù after God is one yín lẹ máa sọ̀rọ̀ tó bá ní kankan tí ilẹ̀ Yorùbá ṣe fún ẹ̀yin àfáà ẹ ṣàlàyé fún àwọn ọmọ Yorùbá sìn tó bá ní kan tó ń rà ń gba yín tí wọ́n sanwó kí gbogbo wọn àtàwọn tó wà lókè òkun àtàwọn tó wà nílé kí gbogbo wọn kan dáwó kan fún yín ní owó yẹn tó dà ẹ lè mú ẹnu yín kúrò ní ọ̀rọ̀ wọn cause ọ̀rọ̀ Lárúbáwá là ń sọ kíá ẹ ti sá lọ sí ilẹ̀ Yorùbá ẹ mọ̀ kankan ju ilẹ̀ Yorùbá lọ mo ní báwo ni àwọn Saudi Arabia báwo ni wọ́n ṣe ń jọ́sìn fún Allah kí Muhammadu tó dé ẹ ti sá lọ ilẹ̀ Yorùbá báwo ló ṣe how does he show like ẹ ká ìnáwó stop ṣe bẹ́ẹ̀
tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ lè sọ pé mi ò mọ̀ o a dẹ̀ máa ṣe kí ni a máa ṣàlàyé fún yín ìdí tá a ṣe gbé platform sílẹ̀ nìyẹn tẹ́ bá sọ fún wa pé àmọ́ ní kà gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ sí yín lọ́rùn a máa ṣàlàyé fún yín torí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ náà la ṣe dá ètò yìí kalẹ̀ so ẹ tẹ̀sán báwo ni àwọn Saudi Arabia báwo náà ṣe ń jọ́sìn fún Allah kí Muhammadu tó dé simple as ABC ẹ má dẹ̀ lọ sílẹ̀ Yorùbá ẹ fa àwọn ilẹ̀ Yorùbá ńlẹ̀ ṣe get ẹ tẹ̀síwájú ẹ tan máìkì yín Mr. Ọlálékan ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ lẹ́yìn God is good so ẹ ní sùúrù tí dátà yín bá fẹ́ tán a lè sáré ṣe dátà fún yín so ẹ bá mi dẹ̀ńlẹ̀ so God is good ẹ tan máìkì yín tẹ bá lọ sísàlẹ̀ fóònù yẹn máa rí ibi tán kọ MIC síbẹ̀ lẹ ti máa tan máìkì yín kẹtàn bẹ̀. ok kí prophet Muhammad sallallahu alaihi wasallam kó tó dé ẹni báwo ni wọ́n ṣe ń jọ́sìn fún Allah. fún Allah Allah tí à ń sọ nípa ẹ̀ language ní orúkọ dẹ̀ ni so bí mo ṣe wà yìí mo lè tí mo bá wà ní Saudi ni mo wà bóyá mo fẹ́ kírètì Ọlọ́run mo gbẹ́ sí gidi kalẹ̀ ń sìn mo fẹ́ kírètì Allah. bẹ́yìn ṣe fẹ́ máa jọ́sìn fún Allah kọ́ ni mo béèrè o mo ní kó tó di wípé Muhammad dé báwo ni àwọn ará Saudi lẹ́yìn ni báwo làwọn ará Saudi ṣe ń jọ́sìn fún Allah how is that difficult gbogbo ilé ẹgbàá mi náà. ṣe rí nǹkan kan wà tí mo fẹ́ ṣàlàyé fún yín bẹ̀ yẹn tí ẹ fẹ́ tà láti listen sí mi ẹ fẹ́ jẹ́ kí ṣàlàyé nǹkan yẹn just like bí mo ṣe wà ń sìn Allah wà kí n fira mi wé bóyá bí orúkọ yẹn kí n wá bímọ tó pọ̀ àbí báwo mo tẹ̀ ti lè explain to deeper to my understand Allah is nǹkan tó superior ni òun kálukú ní Saudi kí Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó tó dé òun kálukú ń gbé titi ẹ̀ kalẹ̀ kó tó di pé kíní wọ́n ń pè kíní yẹn ní wọ́n ń pè ní Ọlọ́run gẹ́gẹ́ bí Allah nígbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ń dé ó ń jẹ́ kó yé wọn pé gbogbo nǹkan tẹ́ ń pè ní superiors one yìí o òun kọ́ ni superiors one ó ní ó kéré ló ń dá gbogbo nǹkan tó ń jẹ́ kíní ó dẹ̀ ṣàlàyé ẹ̀ fún wọn gbogbo àwọn nǹkan tí wọ́n pè ní bí idol yẹn tẹ́ bá lọ ka story Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbogbo idol tó bàjẹ́ almost 360 òun ló bàjẹ́ tó bá jẹ́ pé idol yẹn bá ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló mú wá ló bá ní kán máa sìn ní outcome tó máa ba idol 360 jẹ́. 1 minute tí mo fún yín kẹ́ fi ṣàlàyé nǹkan yóò ti tán nǹkan tẹ́ ẹ bá sọ ni pé ẹ mọ bí wọ́n ṣe ń jọ́sìn fún Allah kí ẹ̀sìn Islam kó tó bẹ̀rẹ̀. mo ti dá yín lò fún yẹn pé ẹ̀sìn tí mi ò bá mọ̀ mi ò lè sọ kankan nípa ẹ̀. ó yá ìgbà tẹ́ ẹ sọ̀rọ̀ mo dákẹ́ so tèmi náà bá ń sọ tèmi náà ẹ bá mi mute so bí wọ́n ṣe ń jọ́sìn fún Allah máa bá yín gbé wá ẹ̀mẹ̀ṣẹ̀ ṣì wà active àbí kí ancestor gbàṣẹ ẹ bá wa gbé Sọ̀hí Al-Bukhari wá Sọ̀hí Al-Bukhari. ancestor yẹn àti ancestor ẹ máa ṣe. ancestor ẹ bá wa gbé wá. kí lẹ sọ. Sọ̀hí Al-Bukhari 4677 àwọn tó máa ń bọ̀ òkúta. Sọ̀hí Al-Bukhari 4677. so ṣẹ́rí Mr. God is one ibi tẹ wá yìí ni wọ́n pè ní ilé kéwú tilẹ̀ Yorùbá tẹ bá débi tẹ bá mọ̀ nǹkan tẹ bá béèrè àwa máa fi fún yín. so pé 4376 4377. pé ẹ mọ̀ nǹkan àwa ò ní kà sí ẹ̀ṣẹ̀ sí yín lọ́rùn torí tí làwa ṣe we used to worship stone. bàbá mi ṣe 43 ní àbí 46. ancestor ti pọ́n lè kéwú ṣe mọ́ ni. 437. 4376 4377. Okay. 4376 4377. God is one ní 1 minute láti ṣàlàyé bí wọ́n ṣe ń jọ́sìn fún Allah kí ẹ̀sìn Islam tó bẹ̀rẹ̀ wọ́n kàn ṣáà ọ̀gá ṣẹ́rí ẹ farabalẹ̀ níbi tẹ́ dé yìí àárín àwọn ọmọ kóòtù òjìrì lẹ́wà ẹ máa ṣe ṣẹ́rí àwọn èèyàn wa wọ́n kàn ń tẹ̀lé nǹkan tí àáfàá sọ gbogbo nǹkan tí àwọn ẹlẹ́bọ Saudi tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ gbogbo ẹ̀ náà lẹ́yìn Islam
gbogbo ẹ̀ náà lẹ́ ń ṣe kò sí ìyàtọ̀ nínú ẹ̀. Kàábà tí ẹ̀ ń wò lé ni wọ́n ti máa ń tàwáàfù ẹ̀ kí ànábì Muhammadu tó dé, ẹ̀ dẹ̀ ṣì ń tàwáàfù ẹ̀ dèní. Ṣáàkì ni Mr. Ajíbọ́lá gbé wá ni. So àáfàá mi tí mi mọ̀ bóyá àáfàá ní àbí God is one tẹ́yìn náà bá ní àdìtì yín síbi bẹ̀yẹn tẹ́ bá ní hard copy tàbí soft copy lẹ́fẹ́ ẹ lè tẹ̀ sí ọ̀dà fún yín kẹtẹ Sahih al-Bukhari 4376 4377 àbí ẹ̀yin èèyàn ẹ lè screenshot bíbà yẹn náà kẹ́yìn náà lè tọ́tù kàn bíbà yẹn. So àáfàá ṣé èdè Gẹ̀ẹ́sì lẹ́fẹ́ kà ní àbí èdè Lárúbáwá? Ẹ ká ti Yorùbá. Ó yá ancestor ẹ gbé sókè. Okay, this is Sahih Buhari 4376 4377 and it says. Ìwé tí a fẹ́ pè káyé náà ń pè ní ìwé Sahih al-Bukhari 4376 4377. Abu Reja ń gbé wa débẹ̀ wípé we used to worship stone pé àwọn máa ń bọ òkúta o. And when we found a better stone than the first one, táwọn bá rí òkúta tí ó dáa ju eléyìí tí àwọn tí ń jọ́sìn fún tẹ́lẹ̀, we will throw away the first one and take the latter. Àwọn máa ju eléyìí táwọn tí ń jọ́sìn fún tẹ́lẹ̀ yẹn àwọn máa jù ú dànù, àwọn máa wá mú ìmíràn. So ẹ̀yin èèyàn wa kẹ́ máa di bí mú ẹ̀yin tẹ́ máa ń sọ pé nǹkan tí àwọn Muhammadu ń ṣe pé òrìṣà ni kì í ṣe òrìṣà ṣìgìdì kò sí òrìṣà ní ẹni òrìṣà dá. Ẹja máa tẹ̀síwájú lọ. Only but if we could not get a stone, then we'll collect some heads and bring the sheep and make the sheep over it and perform tawaf around it. Wọ́n ní tí àwọn ò bá rí òkúta kankan, àwọn máa kó iyẹ̀pẹ̀ jọ, àwọn máa wá ṣe kíni, àwọn máa rọ kiri ká. Ìyẹn ni wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́. When the month of Rajab comes, we used to stop the military action. Call this month the month of iron remover, because we used to remove the iron from the iron part of every arrow. Pé tí oṣù Rajab bá ti dé o, àwọn máa ń dáwọ́ ogun dúró, àwọn máa ń pè ní oṣù tí àwọn máa ń yọ irin kúrò, nítorí pé àwọn máa ń yọ irin kúrò ní oṣù yẹn. Abu Reja added, Abu Reja wá fi kún wípé when Allah messenger, no. When the prophet sent with Allah messenger, I was a boy working as shepherd in my father coming. Pé nígbà tí àwọn gbọ́ dídé ànábì, nígbà tí Muhammadu lóhun ti gba iṣẹ́ òjíṣẹ́ Allah, pé òun jẹ́ ọmọ kékeré tóun ṣiṣẹ́ gẹ́gẹ́ bí darandaran ní ìdílé òun. When we hear about the appearance of the prophet, nígbà tí àwọn gbọ́ dídé òjíṣẹ́, ṣe pé wọn ò ní òjíṣẹ́ tẹ́lẹ̀, nígbà táwọn ṣe kíni táwọn gbọ́ dídé òjíṣẹ́ Muhammadu, we run to fire. Àwọn lọ síbi kan tí wọ́n pè ní Musalima al-Kadaba. So ní òní ẹ mọ̀ wípé àwọn Saudi Arabia that they are this thing 360 idol òun ló wà nínú Kaaba wọn kó tó di pé Muhammadu dé. So òkúta dẹ̀ wà lára nǹkan tí ó wà nínú Kaaba lẹ́ni. Òkúta yẹn náà wà lára nǹkan tí wọ́n ń jọ́sìn fún ní ìgbà yẹn. Òkúta yẹn dẹ̀ sì wà lára nǹkan táwọn mùsùlùmí sì lọ ń ti ẹnu bọ̀ lẹ́ni. Wọ́n ti máa ń rọ kiri Kaaba yẹn kí ànábì tó dé, tẹ́ bá gbọ́ bí ta kàlẹ́ kan yẹn. Àwọn mùsùlùmí dẹ̀ sì ń rọ kiri Kaaba yẹn lẹ́ni. Wọ́n ti máa ń pa, ṣẹ́rí pọ́n máa ń pa sheep fún Kaaba yẹn kí Muhammadu tó dé. Àwọn mùsùlùmí dẹ̀ sì ń ṣe kíni, wọ́n sì ń pa sheep lọ́dọọdún. Àwọn tí wọ́n bá tún lọ sí Mẹ́kà gan, wọ́n tún máa pa nínú yàrá wọn. So kí lẹ fẹ́ sọ sí àdìtì ẹ̀yin mùsùlùmí ẹbọ Saudi lẹ ń ṣe? Yes ma. Yes sir. Mo type nǹkan báyìí sí torí mo ti ka story kan tipẹ́tipẹ́ for very so long time. Nípa wípé ẹ mẹ́sàn-án sí i pé idol tó wà nínú Kaaba 360 ni. So gbogbo ẹ̀ ní ìyẹn kí ànábì tó dé. Gbogbo ẹ̀ ní ànábì Muhammad sallallahu ló cancel. So mo bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ sí. Ó sọ gbogbo ẹ̀ di ẹyọ kan.
ó sọ gbogbo Okay. ẹ̀ di ẹyọ kan ó sọ gbogbo ẹ̀ Ọya di Allah. ọya tó bá jẹ́ pé ó sọ dẹyọ kan esma ẹ tàpẹ̀ sí Google nsìn yìí pé how many idol Prophet Muhammad destroy kẹwo yìí tó máa ká sọ pé ó destroy ó sọ pé ó destroy 360 ló wà ń bẹ̀ báwo ni ẹ sà nígbà tó wá destroy Mr. One God 360 báwo ló ti wá kọyọ kan. One God nǹkan tẹ̀mí bá yín sọ mi bá yín jà sí nǹkan tí Muhammadu destroy nǹkan tẹ̀mí bá yín sọ ni wípé gbogbo nǹkan tí àwọn ẹlẹ́bọ Saudi tí wọ́n ń ṣe nínú Kaaba kí Muhammadu tó dé gbogbo nǹkan yẹn náà lẹ́yìn mùsùlùmí sì ń ṣe lónìí nǹkan tẹ̀mí bá yín sọ nìyẹn èmi ò bá yín sọ pé Muhammadu ó destroy kan kò destroy kan ṣe get nǹkan tẹ̀mí bá yín sọ pé nínú Kaaba yẹn 360 idol ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ gbogbo nǹkan tí àwọn ẹlẹ́bọ yẹn dẹ̀ ń ṣe kí Muhammadu tó dé lẹ́yìn mùsùlùmí òde òní lẹ́sìn ṣe so ẹ̀yin mùsùlùmí ẹlẹ́bọ Saudi ẹ mọ bí tí esma ẹ mọ bí tí mo bá ti accept ọ̀rọ̀ yín ṣe ń bọ́ máa ò ní pé nísinsìnyí tẹ́ ń ṣàlàyé fún mi gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣàlàyé kínní mo dẹ̀ ń listen yóò dẹ̀ ń bá mi ní brain mu but ibi tí mo bá ti wá accept ọ̀rọ̀ yín dáadáa ò ní pé ẹ ní pé Allah o pé idol ni nísinsìnyí tẹ́ ń bá mi sọ̀rọ̀ ẹ ní pé 360 idol ló wà ní Kaaba nínú ìtàn tèmi ti kà síwájú tèmi kó tó di pa àbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lénìí mo discover yìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó cancel 360 idol ní Kaaba so náà sí ẹ̀yin wá ń sọ fún mi pé lóòótọ́ ni pé cancel yìí pé bọ̀ tó kọyọ kan nǹkan ìbéèrè kan tí màá wá béèrè lọ́wọ́ yín sí ni mà. kò cancel gbogbo ẹ̀ ó sọ gbogbo ẹ̀ di ẹyọ kan ó sọ gbogbo ẹ̀ di ẹyọ kan ó sọ gbogbo ẹ̀ di Allah. ok ẹ wá dúró mà evidence ẹ̀ dẹ̀ wà nínú Quran ipò sọ àwọn òṣèlú ẹyọ kan. ṣé ń gbọ́ mà. jẹ̀rì eléyìí tẹ̀yìn sọ ń sìn pé ó destroy ẹ lè fún mi lẹ́rìí tí ọ̀dọ̀ yín. ok ṣe àdìtì ẹ̀dọ́sọ̀ àdìtì tí mo kà yìí ṣe accept ẹ̀ ṣe agree pẹ̀lú àdìtì yẹn àbí ẹ disagree. mo ṣe rí ìtàn yìí bí ẹ ti ṣàlàyé ìtàn yìí sìn ìtàn yìí fẹ́ ṣàlàyé bí wọ́n ti ń ṣe nǹkan yẹn kí Ànábì Muhammad sallallahu alaihi wasallam kó tó dé ó ní ìtàn tẹ́ka yìí ló fi yé wa. ṣé ìyàtọ̀ wá wà nínú nǹkan tó ń ṣe kí Muhammadu tó dé ni àbí kò sí ìyàtọ̀. ṣe rí story bí wọ́n ti ń ṣe kí Muhammadu tó dé èmi kí ó tó di pé màá accept yìí pé bóyá wọ́n ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ àbí wọ́n ń ṣe bẹ́ẹ̀ èmi náà lọ ka tọ̀dọ̀ mi so tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fine tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ẹ fún mi tọ̀dọ̀ yẹn jẹ́ ká jọ kà. ok ọya náà sì tí mo wá type ẹ̀ sí Google again sí i pé Prophet Muhammad destroy how many idol ní Kaaba wọ́n ní 360. So definitely ìgbà tí 360 idol wà nínú Kaaba kí Muhammad tó dé. ẹ jẹ́ ká ṣe báyìí bàbá mi God is one ẹ béèrè lọ́wọ́ Google yẹn bẹ́ẹ̀ ṣe ń béèrè náà sí pé ṣé Allah wà lára àwọn 360 idol àbí kò sí ń bẹ̀. Definitely. ẹ̀yin ẹ fi ánsà yẹn sílẹ̀ bẹ́ẹ̀ ṣe béèrè ń sìn ẹ ló sà bẹ́ẹ̀ ṣe béèrè ń sìn ẹ tún bá mi sáré béèrè ń sìn ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ. sẹ́rí Allah ni gbogbo general name tí wọ́n. God is one ẹ bá mi béèrè lọ́wọ́ Google tẹ́tí béèrè ń sìn náà wípé ṣé Allah wà lára àwọn 360 idol ó yẹ sáré béèrè. Allah is Ọlọ́run nílẹ̀ Kaaba. ẹ ló sà ẹ sáré béèrè náà wọ́n tẹ̀ ṣe báyìí. Allah ló máa pè ní Kaaba. Allah ló máa pè nílẹ̀ Saudi. Mr. God is one God is one hello God is one Allah ni ó pè ìtí ẹ̀ bá fẹ́ gbé dìde Allah ni ó pè but Muhammad jẹ́ kó yé wáyé pé there is no anything paper or igi láti bọ but the superior one ó ní Muhammad jẹ́ kó yé wa kò ń ṣe pé bóyá ẹ máa gbé igi dìde kan ẹ máa yí pé Ọlọ́run ni àbí ẹ máa bọ màálù mo ti gbọ́ nǹkan tẹ́ sọ Mr. God is one mo ti gbọ́ gbogbo nǹkan tẹ́ sọ ẹ wá bá mi béèrè lọ́wọ́ Google náà lẹ́ẹ̀kan sí wípé ṣé Allah wà lára àwọn 360 idol àbí kò sí ń bẹ̀ ẹ bá mi béèrè ń sìn ká gbọ́ nǹkan tó sọ. ó máa wà ń bẹ̀ síbi name lásán ni. ẹ béèrè náà àwọn ẹ̀yìn béèrè kẹ́dẹ̀ kan kó tó sọ fún wa. kìnìún yẹn dàbí Guru Maharaj ni ó lọ́lọ́run lòun tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ Google sí pé sọ́lọ́run ni Guru Maharaj àbọ́lọ́run kọ́ á sọ fún yín pé Ọlọ́run Yorùbá yín ni. Guru Maharaj ń sìn á sọ fún Ọlọ́run Yorùbá ni sẹ́yìn sí Guru Maharaj bẹ́yìn sí wàá ẹni. ìgbà tí mò ń ṣàlàyé nǹkan tẹ́yìn ń sọ nǹkan tí ẹ̀yin ń sọ lẹ́yìn ń tẹ̀ láti put sí mi but mo ń tẹ̀ láti understand yín but Ọlọ́run Guru Maharaj tó wà nílẹ̀ Yorùbá tí Google bá fẹ́ bí jáde sí àsọpọ̀ Ọlọ́run Yorùbá ni. ó yá ẹ bá mi kà dìtì sá. ok ma. Ọlọ́run Guru Maharaj
ẹ lọ yẹ̀ wò. èèyàn kan pè mí sí wọ́n ní kí n bóun béèrè lọ́wọ́ àáfàá pé nígbà tí ẹ sọ pé Muhammadu kó gbogbo àwọn idols yẹn dànù wọ́n ní kí ló dé tí Muhammadu ò wá ojúbọ mi ó ṣe jẹ́ pé ojúbọ tí wọ́n ti ń bọ Allah tẹ́lẹ̀ yẹn náà ni ó lò so ìbéèrè tẹ̀yìn yẹn ni kí n béèrè yẹn kẹ́ lè mọ̀ pé irọ́ lásán ni. ó yẹ ẹ dáhùn yẹn ká tó kọ àdìtì. wọ́n ní pé àkànbí ọlọ́ba wà active lẹ́ni ò kí ló dé. àkànbí ti sùn àkànbí. ìgbà tó fi gbé bedroom voice yẹn wá mo ti lọ bí iṣẹ́ àkànbí ti sùn ẹ fà àkànbí lẹ̀ ẹ máa báṣẹ́ lọ. ẹ ní pé kí ni mà. wọ́n béèrè pé ìgbà tí Muhammadu destroy àwọn idol yẹn pé kí ló dé tí ò lọ kọ́ ilé míì fún Allah ó ṣe wá jẹ́ pé the same ilé àwọn ẹlẹ́bọ yẹn ló tún wá gbé fún Allah. bẹ́ẹ̀ ni ó lè rí bẹ́ẹ̀ a ti rí àwọn tí wọ́n láwọn ò jọ́sìn fún Ifá mọ́ tí wọ́n sọ di church. ẹ fi àwọn tí ò jọ́sìn fún Ifá mọ́ lẹ̀ Allah lábẹ́ ìlọ́yà àti Muhammadu ẹ fi àwọn yẹn lẹ̀. tẹ bá ní problem pẹ̀lú àwọn tí ò jọ́sìn fún Ifá ẹ lọ bá wọn ẹ sọ̀rọ̀ Allah. nǹkan tí Yorùbá náà máa fi ṣàlàyé fún yín tí ó yé ní dáadáa. ọ̀rọ̀ Allah àti Muhammadu lè fẹ́ fi ṣàlàyé. Yorùbá náà fi béèrè lọ́wọ́ mi mo dẹ̀ máa explain kó lè bá yé yín àti rí àwọn tó fi lé falẹ̀ tán láwọn ọ̀jọ́ sì fa mọ́tàn dẹ̀ sọ di mosque àti rí àwọn tó fi lé falẹ̀ tán ń wá ìtumọ̀ sí lọ wálé mi tí wọ́n ti lò lé yẹn gangan fún Ifá àti fún church àbí mosque. ẹ fún wa ní àpẹẹrẹ èèyàn kan bẹ́ẹ̀. àti rí ẹni tó jọ́ ní Islam náà ẹ fún mi lórúkọ ẹnìkan bẹ́ẹ̀ ẹ ló sà ẹ fún mi lórúkọ ẹnìkan tó jọ́ mùsùlùmí tó sọ church tó sọ mosque ẹ̀ di church. mo ti gbọ́ yín ẹ fún mi lórúkọ ẹnìkan bẹ́ẹ̀ fún mi give me one example of one person. sẹ́ẹ̀rí àkọ́kọ́ ni pé. hello God is one ṣé mo kó mo ní kẹ́ má yà lọ síbi tẹ́ yà lọ bọ̀ mo máa yà tẹ̀lé yín so ẹ wá fún mi lórúkọ ẹnìkan tí ó fi ilé fáì tó sọ di ṣọ́ọ̀ṣì ẹ fún mi lórúkọ ẹ ṣé bàbá Adébóyè ni àbí bàbá Kúmúyì. ẹni sọ̀rọ̀. mo ti ní sà. ẹ wo kẹ má bàa dá wa dúró torí ọjọ́ ń rebi àná òrùn webi àtiwọ ẹ bá wa ka àdìtì Sunan An-Nisa'i 5379 ancestor ṣe wà ń bẹ. mo wà ń bẹ ìyá mi. ok bàbá wa God is one wọn ọmọọyàn tí ó ń jẹ Allah so a máa fi Allah hàn wọn so kí gbogbo àwọn gbogbo wa náà kí wọn lè ẹgbẹ́ sókè. Sunan An-Nisa'i 5379. èmi ti sọ bí Allah ti lè jẹ́ fún yín ó lè wù yín kẹ́ gbà bẹ́ẹ̀ ó dẹ̀ lè wù yín kẹ́ má gbà bẹ́ẹ̀ Allah is just the name of God. Bin Ammar. Abdul ibn Ammar bá wa sọ̀rọ̀ wípé. Bin al-As. ó ń bá wa sọ̀rọ̀. That the prophet said. Muhammadu òjíṣẹ́ Allah ń sọ wípé. Those who are just and fair will be with Allah Most High. Àwọn tí wọ́n ń ṣe dáadáa o tí ìwà wọn dá wọn máa wà pẹ̀lú Allahu. On throne of light. Ní òkè ìtẹ́ rẹ̀ ìtẹ́ tó níná. At the right hand of most merciful. Ní ọwọ́ ọ̀tún ẹni tí ó ní àánú jùlọ. Those who are just in their rulings and in their dealings. Àwọn tí wọ́n ń ṣe déédéé nínú ètò ìṣúná àti ẹni àwọn tí wọ́n ń darí. With their families and those of whom they are in charge. Àti àwọn ìdílé wọn àti àwọn tí wọ́n ń jẹ oyè lé lórí. Muhammad said. Muhammadu sọ wípé. In his hadith. Muhammadu sọ̀rọ̀ nínú àdìtì ẹ̀kan wípé o. And both of his hand are right hand. Pé Muhammadu òjíṣẹ́ Allah pé ọwọ́ ẹ̀ méjèèjì ọwọ́ ọ̀tún ló wà. So ẹ lè wo picture ìyá wa yìí ta fi hàn yín ó lè má show dáadáa Allah lẹ ń wò yẹn mi mọ̀ bóyá mo ní kí n bá yín ẹ jẹ́ n bá yín gbé wá. Ẹ má gbé wá big juice torí àwọn nǹkan tó ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n ti rí. Ó dáa. So Allah nìyẹn fún ẹ̀yin tí ẹ bá mọ̀ Allah ọwọ́ ọ̀tún méjèèjì ló wà. So Mr. God is a tẹ́ ẹ bá mọ̀ Allah lẹ ti mọ̀ yẹn. Ṣé rí pé a kà nínú hadith a tún fi àwòrán hàn yín. Ẹ jẹ́ kí tún wá fi ọ̀rọ̀ táwọn ọmọ Lárúbáwá tán sọ nípa Allah ká tún jọ gbọ́. Àwọn ọmọ Saudi ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Allah. So gbogbo eléyìí tẹ́ fẹ́ máa sọ wípé it's English word. Allah ò kìí ṣe Ọlọ́run Olódùmarè. So tẹ́ ẹ bá mọ̀ kẹ́ tètè mọ̀ léni.
Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè tẹ́ ẹ bá mọ̀ torí ẹ fẹ́ máa sọ wípé èdè ló yàtọ̀ àwọn yẹn ló ń pè ní Allah ṣé nǹkan táwọn China ń pè tiwọn náà ṣó náà ni Allah so ẹ jẹ́ àjọ gbọ́ nǹkan táwọn ọmọ Lárúbáwá sọ. And both of Allah's hands are right hands. We believe and both of Allah's hands are right hands. We believe that both of the hands of Allah are what? كلتا يديه يمين. Both of them are right. How? I don't know. Don't try. The hadith says very clearly that both his hands are right. ṣé ti rí Allah lánàá gbé dání yẹn. Allah described in the Quran that he has a face. Allah described in the Quran that he has two hands when he addressed Iblis, Satan. And he told him, what prevented you from prostrating to what I have created with my two hands? So this is what Allah described himself. Allah says in Surah Al-Qalam that on the day of judgment, Allah Azza wa Jal would uplift and show his leg. The Quran says that Allah has one eye, and another ayah says he has multiple eyes. Whatever Allah says, whatever the Prophet ﷺ says, we believe in it and we affirm it without thinking too deeply about this, about the actuality of this. ṣé ti gbọ́ àwọn ọmọ Lárúbáwá ní pé nǹkan kan tí Muhammadu òjíṣẹ́ Allah bá ti sọ fún àwọn máa ń gbàgbọ́ ni àwọn ò kí ń wò bóyá ṣírọ́ ni Muhammadu sọ ni àbí òótọ́ so mi wá mọ ẹ fẹ́ máa tú ọwọ́ Muhammadu yẹ̀wò ẹ̀yin ọmọ kóòtù òjìrì tí Muhammadu bá sọ nǹkan fún ẹ kì í gbàgbọ́ àwọn ọmọ Lárúbáwá tó dẹ̀ ni Muhammadu wọ́n máa ń gba Muhammadu wọn gbọ́ àfẹ̀yìn ọmọ kóòtù òjìrì so Allah la fi hàn yín yẹn so Mr. Godiswan tẹ́ ẹ bá mọ̀ ẹja sọ fún yín torí ẹ̀ náà làwa fi dá ilé kéwú tilẹ̀ Yorùbá sílẹ̀ ṣẹ́rí àwọn gúrùpù kan wà ní Saudi kó tó di wípé ẹ̀sìn Islam bẹ̀rẹ̀ wọ́n ń pe àwọn ènìyàn ní Sabians àwọn Sabians yẹn ẹlẹ́bọ ni wọ́n gbogbo nǹkan tí wọ́n dẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí àdìtì kan ta kọ́kọ́ kà fún yín pé àwọn ti máa ń jọ́sìn fún òkúta gbogbo nǹkan tí wọ́n ń ṣe pátá òun náà lẹ́yìn mùsùlùmí náà ń ṣe wọ́n ti máa ń kírun ẹ̀yin mùsùlùmí náà ń kírun àwọn náà ti máa ń gbààwẹ̀ ẹ lè since ẹ ti like Google èmi náà Google gan friend mi náà ní Google ẹ lè lo Google yín dáadáa kẹ́ make àwọn research yẹn pé àwọn wo ni Sabians what do they worship who do they believe in how do they gbogbo nǹkan wọ̀nyẹn ẹ máa béèrè kẹ́ máa kà á so wàá tún jẹ́ kí iṣẹ́ táwa náà fẹ́ ṣe lórí yín kó tún ṣe get kó tún lọlẹ̀ ká lè tún lè bá ẹlòmíì sọ̀rọ̀ so àwọn Sabians yẹn gbogbo nǹkan tí wọ́n ń ṣe àwọn Sabians yẹn lẹ́bọ ni wọ́n máa ń bọ oòrùn wọ́n máa ń bọ òṣùpá wọ́n máa ń bọ celestial body wọ́n lè fi rí pé nínú 99 name of Allah orúkọ àwọn jíìnù ni ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn àfáà yín dáadáa gbogbo pé àwọn lọ sílé alúwà yẹn orúkọ àlùjànnú òun ni wọ́n lọ ń ṣe kíni òun ni wọ́n lọ ń fà oní Google na scam Google ń ṣe scam bí o ṣe máa wádìí nǹkan nìyí tó bá béèrè nǹkan lọ́wọ́ Google at least ó máa jẹ́ kí different people tó bá ti sọ the same thing àbí different source well mi ò ní much láti sọ ọ̀rọ̀ tó sọ pé Google na scam but Google na scam but àwọn àfáà ẹ̀ they are not scams nǹkan tó máa ṣí ọpọlọ ẹ̀ sílẹ̀ òun ni scam okay sit down there wà á pẹ́ ní bus stop arìndì. Yes ma gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ pé kí wọ́n lọ́wọ́ wá. ẹ má bínú mo fẹ́ sáré add nǹkan sí kẹ́lẹ̀ èèyàn tí mo dá lò nísàlẹ̀ yẹn ó distract mi ẹ rí i pé àmì sí ó wà lórí mọ́ṣáláṣí gbogbo mọ́ṣáláṣí bá rí ẹ rí àmì sí ó wà lórí. àmì sí báwo àbí àmì oṣù. tírélà ti fẹ́ gbà tírélà tí a máa ń pè kọ́ wá pa wá ó gbá wa báyìí òun lọ wọ kí ló ṣe ó ṣubú owó mo rí mọ̀lẹ́kà tí ń wọ wọ́n wọ́ túrú níbo àfi tó ọba mọ́lọ̀ lọ́kàn ló kù tọ́kàn rẹ bá ti ṣe méjì o ò nídìí àti sin náà o ò nídìí láti wọ́n dé wọ́n dé kí ló ṣẹlẹ̀. àgbàlagbà ó bá gbàlagbà ṣe ń parọ́ ẹ ti bímọ o ẹni tí kò mú jogún bá ìwà rere lára yín ẹ wo irú rọdẹ̀pà ẹ tẹ̀jẹ̀ àgbà ókè ẹ̀ parọ́ ṣùgbọ́n àwọn afẹ́kẹ́ prove ẹ̀ fún wa ẹ padà wá sí express Ògbómọ̀ṣọ́ sọ́yọ́ ẹ dákun ẹ mọ̀ bọ̀ wá sí express Ògbómọ̀ṣọ́ sọ́yọ́ kí trailer fẹ́ gbá yín káwọn màláìkọ́ yín ẹ̀ dànù egun yóò ti lọ ọrùn wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ̀ mọ́ dẹ́yìn sí ọba là sì ń pè yín
ẹ̀yin náà sì ń ya ọkọ̀ jẹ́ ẹ fẹ́ máa já láàfin wo odidi aláàfin ti ń parọ́. àmì òṣùpá mo ń try láti àmì òṣùpá ó wà lórí mọ́ṣáláṣí ṣe rí àmì òṣùpá yẹn òun náà wà lára àwọn símbò àwọn Sabian torí àwọn náà máa ń bọ òṣùpá àmì star náà ó wà lára mọ́ṣáláṣí ẹ rí wípé àwọn Sabians yẹn náà sísè láìkí Google tó ẹ béèrè lọ Google máa dá yín lò dáadáa ó wà lára nǹkan tó máa ń jọ́sìn fún àwọn Sabians yẹn àwọn ló kọ́kọ́ gba Ramadan àwọn ló gbogbo nǹkan tẹ̀ ń ṣe pátá làwọn pípò yẹn ti ṣe so ẹbọ Saudi òun ni wọ́n gbé wá fún yín nílẹ̀ Kòtò Òjìrè tẹrù bóyá mi ò ṣẹlẹ́bọ mi ṣe kínní. now mo rò pé gbogbo wa láti wo ètò àgbé wa lọ́jọ́ títí òní ojú wo lẹ fi wò ó báwo lẹ ṣe rí sí ẹ jẹ́ ká pàdé nínú comment section èmi náà ni o ọmọ yín olólùfẹ́ yín Ayéọpẹ́yọ ṣé ọlọ́dọ̀ ìsìn náà ní agbára lọ́wọ́ àṣẹ̀dá Ayéọpẹ́ àbáyọ fún wa o lórí wa lórí ọmọ lórí ìdáwọ́lé wa l'Ayéọpẹ́ máa fi máa yọ no going back bí táwa dúró lé lórí nìyẹn. God bless you. One love. Bye for now. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth. Ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra búkẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited